Ó mà wá lágbára báyìí o, ọ̀rọ̀ tá à ń jẹ èkó ẹ̀kọ́ tán tí àwọn kan tún mú ọwọ́ tí wọ́n gbọ́n sáwo. Eléyìí kò ṣẹ̀yìn bí ẹni tí ó jẹ́ mínísítà orílẹ̀ Nàìjíríà ìyẹn Nyesom Wike tí àwọn ènìyàn tí wọ́n ti ń gbé pè yẹnu láti àná lórí ọ̀rọ̀ oṣù ọ̀rọ̀ ilẹ̀ ìṣọ̀rọ̀ ilẹ̀ tó dá wọ̀ sílẹ̀ láàrin òun pẹ̀lú ọmọọṣẹ́ ológun kan tí wọ́n jọ ń pò ó tí wọ́n jọ ń fagbọ́nmi sí omi òtó láàrin àwọn tí wọ́n jọ gbé náà wojú ara wọn lánàá. Ọ̀rọ̀ yìí ló fà á o tí Nyesom Wike ṣe jáde lónìí wípé láti òní lọ gbogbo àwọn tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ ìwádìí ilẹ̀ àbí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ ní Àbújá, àwọn tí wọ́n pè ní Abuja Geographic Information System, ó ti sọ ọ́ di mímọ̀ o wípé gbogbo wọn pátá báyìí láti àwọn onípele kẹrìnlá lọ sí ìsàlẹ̀ òun ò fi àyè gba ẹnikẹ́ni láti òrùlé kejìlá oṣù kọkànlá ọdún 2025 wípé ẹnikẹ́ni ò gbọdọ̀ mú ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wá sí ibi iṣẹ́ o. Eléyìí ló wáyé lẹ́yìn ìgbà tí wọ́n ní wípé Nyesom Wike ó sọ ọ́ di mímọ̀ pé láàrin wákàtí mẹ́rìnlélógún tí wọ́n ní wípé ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin òun àti ọmọọṣẹ́ ológun kan lórílẹ̀ Nàìjíríà ń bí òun ni wọ́n ń ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún o. Nyesom Wike tí wọ́n ṣàlàyé báyìí wípé ẹnikẹ́ni ò gbọdọ̀ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wá sí àìnú ọ́fíìsì tí wọ́n ti ṣiṣẹ́, pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n láṣẹ sí òun ló fà á tí wọ́n fi gbé fọ́nrán ọ̀hún tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pín kiri. Ṣùgbọ́n nínú ìwé àtìlẹ́yìn kan tí wọ́n ní wípé ààrẹ àwọn àgbáríjọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ní ó buwọ́lù ìyún President of the Student Association of Nigeria tí wọ́n ní pé ó buwọ́lù ọ̀gbẹ́ni Comrade Atiku Isa ló ṣàlàyé o wípé kí Tinubu pe Nyesom Wike ní ibi tó bá ti ń gbọ́ torí pé ọ̀rọ̀ eléyìí Nyesom Wike ti fẹ́ máa kọjá ààyè rẹ̀ bẹ́ẹ̀ ló ti fẹ́ máa kọjá ààlà èèyàn tí wọ́n ní pé wọ́n là kalẹ̀ sílẹ̀ fún un. Lórí ọ̀rọ̀ yẹn náà ni ẹni tó jẹ́ afọ̀rọ̀lédè fún Nyesom Wike ọ̀gbẹ́ni Lérè Ọláyínká ti ń ṣe àlàyé fún àwọn akọ̀ròyìn nígbà tí wọ́n fi ọ̀rọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ní amóhùnmáwòrán kan láàárọ̀ tòní ló ti ń ṣe àlàyé wọn o wípé ọ̀rọ̀ tí arákùnrin ọ̀hún sọ eléyìí kì í ṣe tó bá ojú mu gẹ́gẹ́ bí tí wọ́n ní ọmọọṣẹ́ ológun ọ̀hún sọ wípé òun dúró lórí àṣẹ tí wọ́n pa fún òun ni. Ó wá ń ṣe àlàyé fún àwọn akọ̀ròyìn wípé eléyìí kò bá ojú mu pé òfúùtù fẹ́tẹ̀ àásà tí ò lẹ́kọ́ ni o. Kí ni tí arákùnrin ọ̀hún ò bá gbélé tí ó fi wá dojúkọ Nyesom Wike láti máa gbéná ojú ẹ̀ bí ó ṣe ń sọ̀rọ̀ lòun náà ń dá a padà wípé eléyìí àìfinipinni àìfihànpènìyàn òun ló mọ àwọn okò báyìí tí wọ́n fi ń sọ bàǹtẹ́wọ̀ lù ú. Pé tí ẹ bá gbọ́ nígbà tí Nyesom Wike ń bi léèrè wípé kí ni tó fẹ́ gangan, kí ni tó ṣe ọ́, tó sọ wípé òun ń ṣiṣẹ́ lórí àṣẹ tí wọ́n pa fún òun ni. Wípé Nyesom Wike ń béèrè ká ló pàṣẹ fún ẹ, irú àṣẹ wo, àṣẹ tí wọ́n pa kò bá òfin mu, bẹ́ẹ̀ náà ni kò ní ìtumọ̀. Ṣùgbọ́n àwọn ènìyàn wọ́n ti ń sọ ọ́ di mímọ̀ wípé ọ̀rọ̀ yìí Nyesom Wike ló jẹ̀bi. Àwọn mìíràn ti ẹ̀ní wípé ọmọọṣẹ́ ológun ọ̀hún wọ́n lóun ló jẹ̀bi, ṣùgbọ́n tó jẹ́ Lérè Ọláyínká ó ṣe àlàyé o wípé tó bá jẹ́ wípé arákùnrin tí ó sọ wípé wọ́n fún wọn láṣẹ yìí tó wáyé pé wọ́n pàṣẹ wọn pé kó lọ rí fipá bá ọmọ rẹ̀ obìnrin lò pọ̀ ni, ṣé yóò sọ wípé òun fẹ́ act on order tàbí wọ́n pàṣẹ fún pé kó gbébọn kó lọ rí yìí fún yàn lọ́nà àìtọ́. Wọ́n ní ṣé yóò sọ wípé ẹnìkan òun ló pa àṣẹ kankan fún òun wípé kí òun máa ṣe bẹ́ẹ̀ o. Wọ́n ní wípé àṣírí agbára ni wọ́n ń pè léyìí gẹ́gẹ́ bí ẹnìkan tó ní pé ó ti fìgbà kan jẹ́ Vice Admiral Awal Gambo, wọ́n ní pé ó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ o. Wọ́n ní wọ́n fún ní àwọn ọmọọṣẹ́ ológun pé kí wọ́n bá dáàbò bò kí wọ́n wà ní àyíká ni, tó jẹ́ pé eléyìí kọ́ ló ń fi àwọn ọmọọṣẹ́ ológun ṣe, wọ́n ló ń kó wọn lọ sí ọ̀rọ̀ orí ilẹ̀ kí wọ́n lè wá rí máa dáàbò bò ilẹ̀ ní. Ó sì ní pé tí ọ̀fẹ́ gbàgbé sọ̀rọ̀ pé wọ́n ti ṣe òfin kan wípé àwọn tí wọ́n bá jẹ́ ọmọọṣẹ́ ológun ohun tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ ẹnikẹ́ni nínú wọn ò gbọdọ̀ dá sí i. Ṣùgbọ́n nígbà yẹn ni wípé wọn ò gbọ́ òun. Wọ́n ní àwọn ọmọ gànfẹ́ àti àwọn Fúlàní agbébọn pẹ̀lú Boko Haram wọ́n ní wọ́n fi apá àbìkan ṣe ibùba ní Nàìjíríà. Wọ́n ní àwọn ọmọọṣẹ́ ológun ò lọ síbẹ̀ kí wọ́n lọ rí bá wọn tátán kí wọ́n lọ rí gbéná wojú wọn. Ẹni tó wá jẹ́ mínísítà ìrìn ti FCT ni wọ́n ní wípé ó ń gbéná wojú ẹ̀ wípé eléyìí àìfinipinni pẹ̀lú àrífín ńláńlá tó bá àbùkù rẹ̀ papọ̀. Òun ni ohun tí arákùnrin ọ̀hún tí wọ́n ní pé ṣe sí Nyesom Wike o. Ìbàjẹ́ wípé ẹ bá lè gbéná wojú àwọn Boko Haram èyí gbéná wojú Nyesom Wike yìí, òun Nàìjíríà kì bá ti tẹ̀síwájú jù báyìí lọ. Bákan náà ẹnìkan tí wọ́n ní ó ti jẹ́ ọ̀gá àgbà yányán ẹ̀yìn former Chief of Army Staff Tukur Buratai bàbá yìí sọ̀rọ̀ náà jáde lónìí o nígbà tí wọ́n ṣe àlàyé wípé ọ̀rọ̀ kì í ṣe tẹni ká bá mọ̀ dà. Wọ́n ní ọ̀rọ̀ tí Nyesom Wike sọ yìí wọ́n ló ju ẹnu rẹ̀ lọ láti máa pe ọmọọṣẹ́ ológun ní ọ̀dẹ̀ ẹ̀yà tí wọ́n kọ òyìnbó rẹ̀ síbí, ṣùgbọ́n èmi ò lè sọ òyìnbó yẹn nítorí pé kò àfi àyè gbẹ́lú àwọn ọ̀rọ̀ báyìí
ní orí afẹ́fẹ́ o. Wọ́n ní wípé ọ̀rọ̀ láti máa pe ọmọọṣẹ́ ológun ní ọ̀dẹ̀ akíndanidẹ́jà àti wípé kò mọ ohun tó ń ṣe yìí, wọ́n ní ọ̀rọ̀ yìí ju ẹnu Nyesom Wike lọ. Ni wọ́n sọ wípé ìbádára ìbásùnwọ̀n kí Nyesom Wike kó tún ọmọlúwàbí ẹ̀ ṣe nípa pípe àwọn ọmọọṣẹ́ ológun jọ papọ̀ kí ó sì bẹ̀rẹ̀ kí ó túbá pé ìyàwó ẹ̀bẹ̀ o, nítorí wípé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ẹnìkan ṣoṣo tó lè pàṣẹ fún àwọn ọmọọṣẹ́ ológun náà ní ẹni tí wọ́n fi oyè GCON dálọ́lá, èèyàn general commander, tí ẹ ti mọ̀ wípé ààrẹ nìkan òun náà ni wọ́n fi ọpọlọ máa ṣàlàyé fún wa yẹn o. Ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n kí n rọra mọ̀mọ́ lórí bẹ́ńbẹ́ báyìí. Ìbéèrè mi ni wípé ṣé Nyesom Wike ló jẹ̀bi ni àbí arákùnrin tí ó gbóná wojú Nyesom Wike wípé kí ó má gun orí ilẹ̀ ní ọ̀nà àìtọ́? Ẹ jẹ́ kí n fi yílẹ̀ fún sáà yìí ná, ẹ jẹ́ kí n fi yílẹ̀ kẹrin fọ́nrán ọ̀hún díẹ̀ sí fún ẹ̀yin tí ẹ ò tí ì bá fọ́nrán yìí pàdé tẹ́lẹ̀. Ó dàbọ̀, ó dìgbà kan náà.